ibi tí bàbá ṣe sọ̀rọ̀ láti tọ̀ sí jù wọ́n tọ̀ sí ara sí Adam púpọ̀ wọ́n ṣe Adam wọn abẹ́rẹ́ gbára wọn kẹ́lá fún mi lọ́mọ gbogbo ẹ̀ ní dọ́gba fún bàbá náà wọ́n ní sọ̀rọ̀ àti wà lọ́mọ èmi ní fọmọ kẹwàá gbogbo pọ́n tí mo bí àti tí jẹ́ àwọn ìrìnàdínà ní ilé rẹ̀ lọ́wọ́ ti kéwù ẹnì kọ́ ọ̀pọ̀ mọ́kàsì lójú ṣe sọ̀rọ̀ àti àmọ́lẹ́yìn ṣe sọ̀rọ̀ àti kò sẹ́ni mi ọ̀rọ̀ kéwù mi ní àfihàn kéwù ṣe àti Adam bẹ́ẹ̀ bá ń lọ mọ́kàsì yóò bí ti lọ yunifásitì táwọn èèyàn tó ṣe pé kí n lọ mọ́kàsì wọ́n kì í lásùgbà wọn lọ òwe lọ́sẹ̀ kọ́lọ̀ tó ní dáadáa tó bá fi máa pé ìmọ̀sán ní ó ń gbé wá SAN torí pé yunifásitì tó dáwọn yẹn fi wọn jọ òun níbi ìdẹ́yẹn lọ́dún ègbò ni ẹ bá lọ sí mọ́kàsì ń jọ bí ìdẹ́yẹn lọ́dún ègbò ni wọ́n ẹni wọ́n bá dirun rẹ̀ pé wọ́n ní lọ ní eke wọ́n ní Agége ní lọ bí ìdẹ́yẹn lọ́dún ègbò àwọn yóò tó wá sí kó làwọn sì tàlẹ́ lòfun káwọn sì tó wá lè fún kọ́lọ̀ ní ìgbọ̀n dáadáa wọ́n nígbà ọjọ́ òjò tẹ́yẹ̀ bá lọ mọ́kàsì tẹ́yẹ̀ bá sì lọ mọ́kàsì àwọn bàbá àtọ́kọ́ lọ mọ́kàsì àwọn bá kí ibùdó ṣẹlá àwọn ọ̀ṣẹ́ tó bá dé bí ọba ní wọn máa ní lọ́dọ̀ wa àwọn sì gìrìgìrì kó làwọn bàbá wa náà tó bá sì gìrìgìrì fún wọn. ìtẹ̀lá máa ń lè màkà ní àdàn màkà káwá kí mọ́kàsì tó ẹ̀ṣẹ̀ Ádámù ṣe tó lẹ́yìn tí ò ní mùnáfíkí nínú ọlọ́run bí bàbá ṣe Ádámù gbalẹ̀ Yorùbá rẹ̀ púpọ̀ bá sọ lókù ẹjọ́ tó ọmọ kó ipe iṣẹ́ ṣe Ádámù ṣe ẹnìkan ò tí ì gbàdọ̀lá ní gbogbo ilẹ̀ Yorùbá ṣe Ádámù wá yan àwọn àfa kọ̀ọ̀kan yín pé wọ́n àfọ ọmọ alágbájá ni wọ́n akọ wọn kéwú ẹni wọ́n bá yàn ní kó wọ́n akọ wọn kéwú ó sì lè dé tó gba apọ́nmẹ́ntì ní yunifásitì afámọ́kásì ni kọ́lá bí wàá dé sọ̀rọ̀ tó bá dákẹ́ wọn lè kéde kẹta bẹ̀tẹ̀ ni wọn kẹta dákẹ́ ni ọlọ́run sì bẹ̀rẹ̀ mí lọ́rọ̀ nù wọn ẹ kókó ọmọ kéwú nù kíláàsì ẹ wá ń ṣe wá sí ọlọ́run ògbó àmọ́ afámọ́kásì àwọn amúkan bíi làbúlé wọn lè wá dùn àyàlẹ̀ ní ó dùnkú ní àwọn early 70-80 ẹ wọn pàṣẹ Ádámù fi kú láyé gbogbo àwọn afámọ́kásì yóò wọ̀ bìkan báyìí gbogbo kò bí egun báyìí egun wọ̀ lọ́rùn gbogbo aláàrọ̀ yóò wò bẹ́ẹ̀ ni wọ́n máa ń wò káwáyé pé ilé kọ̀ọ̀kan ìlú mi ń bẹ ìlú ẹyọ ọ̀kan ni wọ́n yẹ láàfà mọ́kàsì gbogbo bí kútọ́ tuntun ní Benin Republic ọ̀dọ́sùnmá wà nìkan láàfà ní Sàkété bẹ́ẹ̀ ni ìlú kọ̀ọ̀kan wá ní èdè báyìí kó yẹ ká láàfà bẹ̀ wọ́n fi ṣe káwọn ọmọ abẹ nínú ìpá wọn lẹ́bí nínú ọgbà àbá mẹ́ta òdìdí ni wọ́n fún ọ̀sẹ̀ òsàlátì ìrìnàṣẹ́ òsàlátì nìkan àbá mẹ́ta ni bàbá náà kí n bla ṣẹlá bàbá ṣe òsàlátì ni bàbá ṣe Abdullahi Abubakar àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bí àfa àdáni wọn wọn bá wá nínú ọba jẹ́ ọmọ gidi jẹ́ aláwọ̀ ní káàánú yìí pé bàbá wọn sì ṣe dáadáa fáwọn púpọ̀ kán wá sàn àwọn ẹgbẹ́ wọn bá mọ́kàsì jẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta táwọn ń bí wọ́n dàbí kọ̀ńdọ́tọ̀ ní fún mọ́kàsì náà ń bẹ láyé lórí kọ̀ńdọ́tọ̀ ni ó gbèrò kárákà àwọn ẹni ilé lomi ìrírí bá ọmọ tèmi ló kéwé dàbí sáàsì ọmọ tèmi ló kéwé dàbí Abdullahi Salati yóò dàbí Abdullahi Mukaddam èsì gbogbo àbá tó wà mọ́kàsì ló ní ìlú nísàbẹ̀ achievement lánàá achievement débi ìgbésẹ̀ Ádámù nígbà tí wọ́n ń bẹ láyé ni wọ́n yan bàbá náà kí bíra ṣẹláàbù kan máa lọ ṣe wáàsí fún àwọn pírẹsidẹ́ǹtì tó wọn bá jọmọ gidi ṣe ẹ̀mí ṣe Ádámù ní balẹ̀ kó wá lẹ́yìn ọ̀rọ̀ dáyé ẹ̀rọ tó ayé kẹsí mi. ọkùnrin náà kẹtù dé òkú sèètì wọ́n fi yan ṣé òṣèlú àti níjọ́ tí Abíọ́lá dá ní tó dá ní eke wúlẹ̀ tí wọ́n wá fẹ́ yan wọ́n wá bẹ́ẹ̀ lọ ṣe Ádámù yìí pé ẹfun aláàbà tó máa hẹ́ nílé kéwú ṣé òṣèlú àti wọ́n yẹ kó máa lọ sí àwọn àti mẹ́tò nìkan wọ́n mú tuntun ṣe bàbá wọn wọ́n mú tuntun bàbá wọn. káwá ní pépè mẹ́yàrá wàásù àdáwà ìlànà kásẹ̀ wàásù gidigidi kọ́ yẹjú bẹ́ẹ̀ yẹn ọba ńlá yẹn lójú wàásù ọmọ èké ogun ṣe wàásù tó ká wá kí sí ká wọ́n lò yìí. àtẹnumọ́ kí wà tẹ́jọ́ ọ̀mọ́ àtẹnumọ́ òwe tẹ́ wọ́n wàásù. bẹ́ẹ̀ wáyé kéka mẹ́wàá kan bẹ tẹ́ ẹ bá ṣe ní òfin láyé lòkè mẹ́wàá sọ́wọ́ lórí bàbá dàbí. ọ̀tọ̀ ní tájá sí owó máa wí ọ̀tọ̀ ní tí bá lọ́wọ́ máa wá sí ṣe. Bikulli mana kẹgbà àwọn àbá mẹ́ta kan bẹ nínú mẹrikasi bàbá ṣe Ádámù náà máa yí pé àwọn ọmọ tọ gbogbo àwọn ọ̀nà nínú mẹ́tẹ̀ẹ̀ta wọn ni àwọn akọ méjì bẹ bàbá ṣe wùdà àfa ńlá nígbà wọn jẹ ń bẹ àwọn àgbẹṣẹ Ádámù kan máa yí kẹrù ọkùnrin lé nínú àwọn ọkùnrin tó lè ti ta nínú àwọn ọkùnrin bàbá náà kí n bla ṣẹlá ṣe Ádámù fúnra wọn pẹ̀lú sindinu mẹrikasi wọ́n bá kú tani ó sọ àní rùn Salati dàrú. níjọ́ tí bàbá ṣe Ádámù kọ́ ọ lọ sí ìwò gbogbo àwọn àfáàní ìbá ló pé ń bẹ̀. bàbá tó bí sars tó tó pọfẹsọ Abdulrasaq Adérẹ̀mí ni ìyá bàbá rẹ̀ kú. gbogbo àwọn àfáàní bá dà àwọn àfáàní wò àwọn àfáàní lọ gbogbo yẹn pé ń bẹ̀ ṣé Ádámù ni wọ́n jẹ́ bòdì fọlá àgbà ń bẹ̀. àwọn ni wọ́n wá bẹ́ẹ̀ ha rẹ̀ yí pé kẹ́ ẹ̀ mọ̀ ẹ́ kí wọ́n dáhùn Salati wá gba